Iṣẹ́ ilé yìí ó wà fún gbogbo ẹni tó bá ní nǹkan tí wọ́n ń pè ní tẹ́ṣọ̀. Tẹ́ṣọ̀ yìí tó bá ti wà lára obìnrin, wọ́n á kàn discover yìí pé bí ọkùnrin bá ti gorí ẹ̀, ara yẹn ò ní gbé mọ́ rárá. Tàbí ọkùnrin tí nǹkan ọmọkùnrin ò pilẹ̀ ṣiṣẹ́ mọ́, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn gan mọ̀ pé ọwọ́ ayé ni. Wọ́n mọ̀ pé eléyìí kì í ṣe lásán, òun náà níṣẹ́ ilé wà fún. Túdè fún nǹkan ọmọkùnrin tí kò fẹ́ ṣiṣẹ́ mọ́ tàbí tí kò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ tàbí tí kò tiẹ̀ gbéná mọ́, tí gbogbo ẹ̀ kàn ti di kọ́wọ́ jọrọ tó ṣe pé tẹ́ bá ti gbé á tún nara mọ́lẹ̀ ní pọ̀, ẹ bá tún gbé á tún nara mọ́lẹ̀ ní pọ̀. Àwọn náà níṣẹ́ ilé wà fún. Ọlábísí Lọláwà yín rèé jàre, ayaba ìyóhùn àwí ìyá àmọ́ Yorùbá yèyé apagun pọ̀tẹ̀ lórí ìkànnì tá a wà yìí, ìmọ̀ Yorùbá. What do? We give spiritual solutions to every spiritual problem, and we give herbal remedy to every kind of ailment. Nítorí pé kò sí àìsàn tàbí àrùn tí kò ní ewé kan tí Olódùmarè dá fún, tí rìsáàchì wọ̀ báyá tí ìdébẹ̀ náà ni. Kò sáìsàn tí ò gbóògùn, ewé kan ń bẹ fún, ṣùgbọ́n rìsáàchì wa òun ni òyà tí ìgùn débẹ̀. Eléyìí tí mo mú wá lónìí, Atude fún ọkùnrin tí nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ mọ́, bóyá ó ti mọ̀ pé ọwọ́ ayé ni tí kì í ṣojú lásán bẹ́yìn èèyàn ṣe máa ń sọ, òun náà níṣẹ́ ilé wà fún. Kí ni nǹkan ọ̀hún? Nǹkan kéékèèké méjì náà ni. Ṣùgbọ́n ìwọ tí o bá lórí ọ̀fẹ́ àti pàdé ìkànnì yìí, follow wa, like, comment. Tó bá ṣe pé orí YouTube ni wọ́n ti rí, má gbàgbé láti subscribe sí channel yìí because you have a lot to gain níbẹ̀. Tó bá dẹ̀ yẹ pé orí TikTok yìí náà ni, follow wa kó dẹ̀ like. Ẹ má kàn wò láì bá wa like. Bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé orí Facebook lẹ́yìn má ti pàdé ẹ̀, ẹ follow, kẹ́ like, ẹ comment, kẹ́ share, káwọn ẹlòmíì náà kí wọ́n jàǹfààní iṣẹ́ yìí. Kí ni nǹkan tí ẹ nílò? Nǹkan tí ó pọ̀ tí ò ga yín lára náà ni. Tí máa wọ́ndà pé kí ló nǹkan ọ̀hún? Iṣẹ́ tí ìyá àmọ́ Yorùbá fẹ́ fi sílẹ̀, bóyá kíní kan ló máa parí ẹ̀, irọ́ ni. Nǹkan àkọ́kọ́ tó nílò láti rà ń bẹ́ẹ̀ náà ni osùn tí wọ́n ń pè ní osùn búkẹ́. Osùn búkẹ́. Tó bá ti dọ́jà sọ fáwọn eléwé ọmọ pé nǹkan tó fẹ́ rà nù. Bó bá ti wá rà, lọ já ewé ìyálóde. Ewé ìyálóde 21 ló máa já. Ewé ìyálóde 21 òun ló máa já. Bó bá ti já ewé yẹn tàbí ewé làpálàpá. Ṣùgbọ́n mo sọ fún wa pé iṣẹ́ tá a bá fẹ́ fi ewé ṣe, òun náà la fi máa ń pè lórúkọ. Bó o bá ti fẹ́ lo eléyìí tó lọ já, ewé ìyálóde ni kò pè é. Bó bá ti wá ṣe tán, àtòun àtòsùn búkẹ́ tó rà yìí, gbó papọ̀, gbó kó bomi sí. Omi tó fi sí yìí, òun ló máa fi wẹ̀. Bó máa ṣe léraléra bẹ́ẹ̀ fún odidi ọjọ́ 9, wàá kàn máa fi ṣanra ni. Bó bá fẹ́ wẹ ọṣẹ kó fomi ṣanra, kó ẹ̀ṣẹ̀ wá mélèé kó wá fi ṣanra. Bó bá ti ṣe, tí orí kiní tó ti gbórí lọlẹ̀, á tún gbé orí dìde. Wàá tún bẹ̀rẹ̀ sí ní ṣèṣe dádì. Kíní yẹn àwọn ọkùnrin lára ó wá di pé wọ́n gbé kíní ọkùnrin ò ṣe. More of it are coming. Ìwọ ṣáà like, comment, kò dẹ̀ bá wa share. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Àdúrà wa gbà láṣẹ Elédùmarè ọba. Ìwọ tó bá dẹ̀ fẹ́ àwọn product wa, o lè order. A ní nǹkan tí ó ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tóbi, táwọn èèyàn dẹ̀ ń rà dáadáa, táwọn èèyàn wá dẹ̀ tí wọ́n ní testimony, torí kì í ṣe ọdún yìí la bẹ̀rẹ̀ sí ní ìta o, kì í ṣe ọdún 2 o. Níta tí ń tà ní ìsìn ó ti lọ bí ọdún 4 o, tá tí ń tà fáwọn èèyàn. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Positive result òun náà ni ó ń jáde because ó dá wa lójú ni. Bó bá ti lò bá ṣe ní èlò, ó di dandan, you will for sure see the result. Àwọn míì á ní kí n fún wọn lọ́jọ́, èmi ò lè fún yàn lọ́jọ́ because bí ara ṣe máa ń ṣe sí oògùn ó yàtọ̀ síra wọn. Ẹlòmíì bó bá máa fi tójọ́ 3 báyìí á ti máa rí result. Ẹlòmíì so I don't give time tó bá di ọ̀rọ̀ oògùn. Àwa ń ṣe, à ń fi gbogbo ẹ̀ à ń kó jọ gẹ́gẹ́ bí ìmọ̀ àti ọgbọ́n Olódùmarè ni. Fúnra Olódùmarè òun náà ní fàṣẹ sí. Àdúrà wa máa gbà láṣẹ Elédùmarè ọba. A ò ní ṣìṣe, a ò ní ṣìjẹ, a ò ní ṣìtẹ̀, bẹ́ẹ̀ la ò ní ṣìsọ láṣẹ Olódùmarè. Ẹ ṣeun, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí o. Ẹ jẹ́ kí n máa fi ṣe lọ. Ká tún pàdé lórí àkọ̀tun. Bye for now.